الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. abala tí a ṣì wà òun náà ni abala bí tí a ti ń sọ díẹ̀ péré àbí ní ṣókí nípa irọ́ ìjọ Ahmadiyya èyí tí wọ́n pa mẹ́sàn Islam àbí mọ́ Ọlọ́run àbí mọ́ Nabi Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn irọ́ náà èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam òun náà ni wípé ìjọ Ahmadiyya sọ wípé inna alladhi kharaqa as-safinata wa qatala al-walada al-bari'a kama warada fi al-Qur'an al-Karim kana mulhaman faqat wa lam yakun nabiyya. eléyìí wà nínú tírà Ghulam Ahmad tó pè ní Izalatul Awham page 191. ó ní arákùnrin tí ó fọ́ ọkọ̀ ojú omi níjọ́sí tó sì pa ọmọ kékeré kùnrin kan gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ ní Suratul Kahfi. arákùnrin yẹn Ghulam Ahmad sọ pé kana mulhaman faqat, ó ní ẹni tó ń rí mi sígbà látọ̀dọ̀ Ọlọ́run ni. walam yakun nabiyyan, kì í ṣe ànábì, ẹni náà kì í ṣe ànábì Ọlọ́run rárá. àtìgbọ́n tí Ghulam Ahmad sọ bí ó ní pé ẹni yẹn kì í ṣe ànábì Ọlọ́run. ìwọ̀n gbàtà tẹ̀síwájú lábárí tí ọmọ Ghulam Ahmad òun náà ń sọ nínú tafsiri Suratul Kahfi nínú tírà tó pè ní at-Tafsirul Kabir. tírà yìí náà ìyẹn tafsiri ìjọ Ahmadiyya ó ń bẹ ní orí sáìtì wọn at-Tafsirul Kabir etí Bashiruddin Mahmud Ahmad khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn èyí tó kọ. ó ní idha lam yakun al-Khadru fil kashfi illa habibi Muhammadun sallallahu alayhi wa sallam alladhi lam yakun Musa alayhi salamu qadiran ala sayri ma'ahu. ó ní ẹni tó ń pè ní Khadiru tí Musa alayhi salatu wa salam lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run èyí tó fi àwọn iṣẹ́ ìyanu yẹn hàn lójú Ànábì Musa alayhi salatu wa salam kó tó di pé wọ́n pín yà. ọmọ Ghulam Ahmad sọnù tafsiri ẹ̀ wípé ẹni náà ni ó ní Khadiru yẹn, ẹni tó ń pè ní Khadiru yẹn ó ní kì í ṣe, ó ní nínú kashfu kò jẹ́ nìkan kan bí ó ṣe pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni pé kì í ṣe Khadiru gangan lórí tọ̀hún yẹn. ó ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni yẹn pé kì í ṣe Khadiru. ó ní torí náà nǹkan ni Musa ò ṣe lè bá a rìn, yẹn ni wípé ipò ẹ̀ ga ju ti Musa lọ fífi ó jìnnà gan sí Ànábì Musa. subhanallah al-azim. àwa náà rí i pé àríbí ọ̀rọ̀ yẹn bó ṣe lágbára tó. èyí tá a fẹ́ lò ń bí òun náà ni pé ọ̀rọ̀ bàbá àtọ́ máa takora wọn. ìjọ Ahmadiyya ìjọ aláìgbádùn yẹn Ghulam sọ pé ẹni yẹn kì í ṣe ànábì Ọlọ́run. ọmọ ẹ̀ Bashiruddin Mahmud Ahmad òun ní ànábì ni, kódà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní onítọ̀hún. Musa ò tí anabi Musa alayhi salatu wa salam wáyé, anabi wa sallallahu alayhi wa sallam Ọlọ́run ò tí gbé dìde lójíṣẹ́ Ọlọ́run, ọ̀nà jìn síra wọn bí 2000 years síra wọn. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ Bashiruddin Mahmud Ahmad sọ wípé anabi ni ẹni tí Musa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ń jọ sí tọ́lọ̀ ń sọ̀tàn nínú Suratul Kahfi. bàbá ní kì í ṣe anabi, ọmọ ní anabi ni, kódà anabi lásán tó kọ́, kì í ṣe kankan nú àwọn anabi yòókù yẹn. anabi tí ó ju gbogbo àwọn anabi lọ òun náà ni ẹni náà, òun ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó dà ń bo ni anabi wa gbà dọ́dọ̀ Musa dé àsìkò Musa ìjọ Ahmadiyya. ọmọ Ghulam Ahmad kò má gbàgbé láti hùwà tí ò dá sí al-Qur'an al-Karim. kí ló ṣe? ìgbà tó ń ṣe tafsiri súra yìí lọ ó ní fa idha humilat hadhihi al-umuru ala zahiriha. ó láwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Khadiru àti Musa yìí téèyàn bá fẹ́ tú gẹ́gẹ́ bó ṣe wà nù Kùránì lóòótọ́ pé Khadiru náà ó la ọkọ̀ ojú omi, Khadiru náà ó pa ọmọdékùnrin kan tẹ́nìkan kan mọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. bákan náà Khadiru náà ó lọ kọ́ ilé kan tí ó ti dilé àlàpà tó ti wó ní abúlé kọ̀ọ̀kan ibi tí wọ́n ti gbà wọ́n lálejò wọn àti Musa. ó lẹ́ni tó bá fẹ́ tú ọ̀rọ̀ yìí gangan bá a ṣe tú yìí yẹn tútú tafsiri tó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àfáà mùsùlùmí pàápàá jùlọ lọ́dọ̀ ahlus sunnati wal jamaa àti as-salafu salih. ó ní fala ajidu ana fi nafsi adina ragbatin fi ma'rifati hadhihi tawafi. ọmọ Ghulam sọ wípé tó bá yẹ pé ìtumọ̀ àwọn àyà yẹn náà ni ìtumọ̀ tó fojú hàn yẹn ó lóun ò ráyè tóun láti máa ma àwọn nǹkan jákujàku báyìí káàkiri.
wọ́n ní pé òun ò tiẹ̀ ráyè lọ ń tòun ẹ̀mí òun ò sì fà síbi kó o máa wádìí àwọn ọ̀rọ̀ jákujàku yẹn káàkiri n tó ń sọ fún wa ń bẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ yẹn kò túmọ̀ ìtumọ̀ tẹ́ rí yẹn ìyẹn ni wípé Khadiru ò la ọkọ̀ ojú omi kankan Khadiru ò sì pa ọmọ kékeré kùnrin kankan bẹ́ẹ̀ sì ni òun àti Musa wọn ò jọ lọ kọ́ ilé kankan ní abúlé kò bí tí wọ́n dé sí tí wọ́n kọ̀ láti gbà wọ́n lálejò ìyẹn pé ó ṣe ìkárò ìṣẹ̀lẹ̀ yìí ó ní kò rí bẹ́ẹ̀ ó ní kò ṣẹlẹ̀ lójú ayé ìyẹn pé ọ̀rọ̀ tó kàn ṣẹlẹ̀ nínú vision lásán ni ṣé àti rí nísìnyí bí ìjọ Ahmadiyya ṣe ń ronú pé ibi tí gbogbo mùsùlùmí bá kọjú sí ibẹ̀ ni ìjọ Ahmadiyya ń kọ̀yìn sí ohun tó fà á tí a ṣe lè jọ ṣe pọ̀ òun náà nìyẹn títí wọ́n sì fi yàtọ̀ gédégédé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ mùsùlùmí tó wà láwùjọ wa ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní òwú dúdú àti funfun wọ́n ní wọn kì í jẹ́ ara wọn níyàn èyí tí wọ́n bá ti wé mọ́ra wọn wọ́n jọ ń ṣọ̀rẹ́ lọ náà nìyẹn ṣùgbọ́n ṣe la rí wípé bàbá àtọmọ òun náà ni wọ́n jọ ń jara wọn níyàn nínú ìjọ Ahmadiyya bákan náà nínú àwọn àtakò èyí tó wà láàrin Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn òun náà ni pé ìjọ Ahmadiyya wọ́n ní kò ṣẹlẹ̀ wípé wọ́n pa anabi Yahya alayhi salam wọ́n ní kò ṣẹlẹ̀ ikú Yahya wọ́n ní kò tọwọ́ ẹnì kankan wá Allah subhanahu wa ta'ala fún rẹ̀ ni ó ní kí àsìkò rẹ̀ tó ó sì kú ikú náà sì wáyé látọ̀dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kankan ohun tíjọ Ahmadiyya sọ ni mo sọ yìí ẹ jẹ́ ká wo kí ni anabi wọn òpòrọ̀ tí wọ́n tẹ̀lé Ghulam Ahmad kí ló ń sọ ní títí ẹ̀ nínú tírà Hamamatul Bushra page 59 lọ́wọ́ ìsàlẹ̀ Ghulam Ahmad jẹ́ kó yé wa ń bẹ̀ wípé wọ́n ti pa wípé ṣe ni wọ́n pa anabi Yahya ó ní wala yanzuruna ila anna Yahya qad qutil wa lahiqa bil mawta fa kayfa jama'a Allahu al-hayya bil mayyit wa ma lil mawta wal ahya page 59 àti 60 nínú tírà Hamamatul Bushra bákan náà tá bá wo page 116 nínú tírà yìí tírà Hamamatul Bushra Ghulam Ahmad tó ń fìdí ẹ̀ múlẹ̀ léyìí tó fi ń tako àwọn ọmọlẹ́yìn ẹ̀ ìjọ Ahmadiyya tèmi wípé irọ́ lẹ pa ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti pa anabi Yahya alayhi salatu wa salam ó ní wàyílà nísàlẹ̀ pátápátá ó ní wàyílà fàáyù daruratin kanat da'iyatan ila zikri hazil qissa wa ma kana mawtul qatl naqsan li anbiya'ihi ó ní kí wọ́n pa àwọn anabi Ọlọ́run kì í ṣe nǹkan kan tó bú wọn kù rárá ó ní kò dín iyì wọn kù wa kasran li sha'nihim wa izzatihim kò sì yẹ̀yẹ́ wọn Ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló sì ti kádàrá bẹ́ẹ̀ ó ní wa ka'ayyin minan nabiyyina qutilu fi sabilillahi ka Yahya alayhi salam wa abihi ó ní mélòó ni àwọn ànábì tí wọ́n ti pa tó já sí pé àwọn ọ̀tá òun ló pa wọ́n àwọn ọ̀tá ni wọ́n pa wọ́n gẹ́gẹ́ bí ànábì Yahya àti bàbá rẹ̀ tí í ṣe Zakariya ó ní fatafakkar torí náà kọ́ lọ yára ńlá káyé o watlub siratal muhtadin kó sì rìn ọ̀nà àwọn ẹni ìmọ̀nà wala tajlis ma'al ghawin má ṣe jókòó tí àwọn ẹni ibi lórí irú ọ̀rọ̀ tí Ghulam sọ yìí a sọ pé sadaqta walakinnaka kadhub nígbà tá a bá ń fi ọ̀rọ̀ Ghulam Ahmad ta fi ń takò àwọn ọmọlẹ́yìn ẹ̀ kì í ṣe pé anígbàgbọ́ nù ìlànà ẹnìkankan náà méjèèjì bí ó ṣe wípé àníṣẹ́kẹ́ lè mọ̀ péjọ yìí wọn ò lóòótọ́ ìsìláàmù nìkan kọ́ ni wọ́n yapa wọ́n orí wọn ò pé débi wípé wọ́n á máa yapa ànábì tán láwọn gbà fún wọ́n sì máa yapa ara wọn. tòun tí bó ṣe já sí pé oníkálukú wọn náà ló ń gba wáhíù ní tí wọ́n bá ti rí òun náà ni wọ́n ń sọ. ṣùgbọ́n tíjọ mùsùlùmí bá fẹ́ tako ní tí Ghulam Ahmad sọ nínú àwọn àròrí ìjọ Ahmadiyya ò ní í gbà wọ́n rí i pé ẹni Ọlọ́run ni àyànfẹ́ Ọlọ́run ni ànábì Ọlọ́run ni màsífù ní kì í sì ṣàṣìṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. tàbá ní ẹ fún aládìsí tá ànábì tó ti ní ànábì sọ báyìí níbo làdìsí yẹn wà wọ́n á ní lóòótọ́ àrí àdìsí yẹn náà tí àdìsí kankan ṣùgbọ́n ànábì Ọlọ́run ni Ghulam Ahmad kì í sì parọ́ abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn òdà kí ló wá dé tẹ̀yìn wá ń yapa ẹ̀ lórí irú àwọn ogunlọ́gọ̀ àwọn ọ̀rọ̀ tá a ti mú wá yìí wa nasallallahu as-salam. nínú àwọn ọ̀rọ̀ àtakò èyí tó ń bẹ láàrin Ghulam Ahmad àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ àbẹ́yìí tó ń bẹ láàrin àwọn ọmọlẹ́yìn ẹ̀ gangan àwọn ọmọ ẹ̀ àti àwọn khulafahu ẹ̀ èyí tí a rí wípé ó takora wọn so a fẹ́ sọ pé n tó ṣe láàrin àwọn afá mùsùlùmí kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ìyẹn gbọ́rọ̀ yìí òun náà ni ìdájọ́ ohun tá à ń pè ní ìdájọ́ music àti al-musiqa wal-ghina orin kíkọ àti ìmáàlùlù ìmáàjó kí ni ìdájọ́ ẹ̀
أما غلام أحمد الصنو تفسير يكون والواضح من هذه الآية القرآنية أن المرء لا يمكن أن يدخل في عداد عباد الله ما لم يتجنب مجالس الغناء والموسيقى ó ní ọmọ ni ó lè di ẹrú Ọlọ́run kó sì darapọ̀ máwọn ẹrú Ọlọ́run àfi kó jìnnà sí ìjókòó bí tí wọ́n bá ti ń gbọ́ orin àti music. ó sọ̀rọ̀ yìí gbà tó ṣe tafsir suratul Furqan nínú tafsir ẹ̀ tó pè ní at-tafsirul kabir. bákan náà ó tún sọ̀rọ̀ nípa sinimá àwọn fíìmù àgbéléwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí ìjọ Ahmadiyya lẹ́ni tí wọ́n rí láì fi ń bẹ̀ torí pé àwọn Ahmadiyya tó wà lẹ́ni yẹn káyà fọ́tò wọn àkásí nǹkan kan àwọn fíìmù àgbéléwò nǹkan kan wọn rí láì fi kankan nínú ẹ̀ látara ìláròjinlẹ̀ wọn àtàìronú sí ti the promised son tí wọ́n gbàgbọ́ tóun náà fẹ́ẹ́ di ànábì gan nínú àwọn aṣíwájú wọn ronú sí ti ó ti sọ sílẹ̀ inú ẹ̀ náà lọ̀rọ̀ yìí ó tún tẹ̀síwájú nínú tafsirul kabir nígbà tó ń ṣe tafsir suratul Furqan ó ní بيد أنه مما لا شك فيه أن سوء استعمال السينما في هذا الزمان أدى هو الذي في هذا الزمن هو الذي قد جعلها مضرة أو مضرة ومدمرة للغاية ó ní ìlòkulò táwọn èèyàn fi sinimá ṣe lásìkò tá a wà yìí àtàwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń gbé jáde ń bẹ ó túmọ̀ sí pé ọmọ Ghulam Ahmad gbà pé gbogbo àwọn sinimá àgbàlódé ẹwà àsìkò tí wọ́n lọ́hùn yẹn láti 1920 kínní kan títí lọ bẹ́ẹ̀ so ó ní tí sinimá ká tẹ̀ sọ pé ńgbà tí bóyá ayé ìgbà tí táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ sinimá bóyá ká sọ pé nǹkan bí 1940 1950 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun lásìkò tó ń sọ̀rọ̀ yìí àwọn sinimá àgbà náà ó ní kò bá a mu kí wàá ní tìsín ìtìjọ Ahmadiyya ń wò torí pé a mọ̀ pé ó wà nínú àwọn èèyàn wọ̀nyí tó já sí pé ìròrí wọn kẹ́tẹ́ sọ pé sinimá wíwò pé kò tiẹ̀ bá a mu ẹ rí i pé wọn ò gbà náà jẹ ni pé gbogbo nǹkan ni haram lọ́dọ̀ Ahlus Sunnah ó dà ànábì yín àbí kí ọmọ ànábì yín the promised son tó náà gba wá yìí tó kọ tírà Tafsirul Kabir kí lè fẹ́ sọ nípa ìròrí ẹ̀ yìí ó láwọn èèyàn ti ṣe sinimá wọn ṣe lò walakin law antaja ahadun filman lil manazir al khallaba li jibal al Himalaya ó ní àmọ́tẹ́nìkan bá produce iṣẹ́ kan táwọn èèyàn lè wò lápèjúwe èyí tí ó ń ya àwòrán òkè Himalaya ìkànnà òkè ńláńlá masalan li yuriya an-nasa ma fi tilka al-jibali min sulujin wa ashjarin wa yanabi'in dafaq wa sukhurin wa kuhufin wa kimam láti lè jẹ́ kí àwọn èèyàn rí ẹwà Ọlọ́run àti láti lè jẹ́ kí àwọn èèyàn rí ẹwà iṣẹ́ Ọlọ́run tó ń bẹ lára àwọn òkè náà biduni an yakuna hadha al-film biduni an yakuna fi hadha al-film shay'un min al-musiqa láì jẹ́ pé fíìmù náà gan ó tún wá ní mísíkì nú rárá ẹ̀wọ̀n nǹkan báyìí o ọmọ Ghulam Ahmad sọ pé àtẹ̀yìn bá produce ìran kan documentary kan tó ń ya òkè Himalaya ó ní àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ lára irú òkè báyìí ìyẹn dáa ju àwọn fíìmù àgbéléwò èyí tí àwọn èèyàn ń ṣe lọ tán yàwòrán èèyàn bákan náà tí wọ́n tún ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn iṣẹ́ àlùfàǹṣá nínú ẹ̀ biduni an yakuna fi hadha al-film shay'un min al-musiqa ó ní tí ó sì mísì kankan nínú ọ̀rọ̀ òkè ìran òkè àwọn òkè ni wọ́n ń ṣònú documentary yẹn kò tún wá sí musical instrument kankan tó ń dún hun bó ṣe ń dún káàkiri bí yẹn ṣe gbajúmọ̀ nísìnyí ọmọ Ghulam Ahmad sọ pé tí ó sì sí bẹ̀rẹ̀ rárá fa hadha jaizun tamama ní eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ ó dáa ìsì yìí sáyìn ìdíwáṣà taqaddumul ilmi torí pé eléyìí ó ń jẹ́ kí a ní tẹ̀síwájú sí nínú ìmọ̀ sáyẹ́nsì kadhalika law antaja ahadun filman tablighiyan bahtan la tashubuhu sha'ibatu min al-ghina'i wal musiqa aw al-mashahid al-khali'a al-ukhra أو المشاهد الخليعة الأخرى فإنني سأسمح برؤية هذا الفيلم ó ní bákan náà tá bá rí ẹnìkan tó gbé fíìmù jáde tó jọ títí èyí tí wọ́n ṣe léyìí tó ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe dáwà Ahmadiyya wọ́n pè ní tablighi so léyìí tó já sí pé wọ́n produce ẹ̀ dáadáa kò sí nǹkan kan tí ó tako òfin Ọlọ́run nínú ẹ̀ ó ní òun ó gbà fáwọn èèyàn láti lè máa worú fíìmù bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ yìí náà nínú tafsir suratul Furqan nínú tafsir yẹn tó pè ní at-Tafsirul Kabir ẹ̀gbọ́n tí ọmọ Ghulam sọ ní àsìkò títí ẹ̀ ó tún tẹ̀síwájú ní laqad qala an-nabiy sallallahu alayhi wa sallam inna al-ghina'a wal-musiqa wa ghayraha kullaha adatun min adati shaytan yughwi biha an-nas ó lànà bí ti jẹ́ kó yé wa wípé ẹ̀rí music àti orin kíkọ àti gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ijó àti ìlù ó ní gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ yẹn ó lànà bí ti jẹ́ kó yé wa pé irinṣẹ́ Ṣaitani tí fi sọ àwọn èèyàn nù لقد دمرت الخلافة العباسية نتيجة الغناء والموسيقى ó ní kódà ìjọba Abbasi ó ní ìjọba náà padà orun rẹ̀ wọ́kùn bẹ́ẹ̀ sì ni òṣùpá ẹ̀ ó lóko ìgbàgbé kò tún yọ mọ́ nítorí wípé àwọn tí wọ́n jẹ́ olórí ìjọba náà wọ́n nífẹ̀ẹ́ àníjù sí
music èyí tí ọmọ Gulam Ahmad Bashiruddin Mahmud Ahmad sọ òun lélẹ́yìí ẹ wá jẹ́ ká wo kí ni ẹlòmíì sọ nínú àwọn aṣíwájú ìjọ Ahmadiyya ṣùgbọ́n khalifa ẹlẹ́ẹ̀kẹrin nínú ìjọ Ahmadiyya ti ṣe Mirza Tahir Ahmad òun sọ ní ti tiẹ̀ ó mòfin míì wá o tó yàtọ̀ fún ti aṣíwájú ẹ̀ Bashiruddin Mahmud Ahmad sọ kí ló wí nínú ìbéèrè kan tí wọ́n jù sí èyí tí wọ́n ti ń béèrè ní ìlú Amẹ́ríkà wọ́n pè ní question and answer session in the USA with Hazrat Mirza Tahir Ahmad radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀. Question oníbèrè yẹn sọ pé somebody I know has a bad habit of listening to music. What is the status of music? Pé kí ni ìdájọ́ mímáa gbọ́ orin nínú ẹ̀sìn Islam? Wọ́n bèèrè lọ́wọ́ Khalifa Ahmadiyya, Khalifa ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. Ó fèsì ó ní it all depends on the degree of the habit and the nature of the music. Ẹ̀rí sì jẹjẹ ẹ̀ ó ló depend lórí irú music tí yẹn bá ń gbọ́. Music in itself as a whole cannot be dubbed as bad. Ó ní a lè sọ pé music kò dáa rárá. So ó depend lórí irú èyí tí èèyàn bá ń gbọ́ ni. Ẹ dákun ẹ wo ọ̀rọ̀ Khalifa ìjọ Ahmadiyya. Kí ló fà á? Ó náà ni pé Bashiruddin Mahmud Ahmad nígbà tó ń sọ̀rọ̀ yẹn ilẹ̀ India ló wà. Ó sì níwọ̀n bá bí ọ̀làjú ṣe mọ́. Ṣùgbọ́n nígbà tí Gulam tí ọmọ tí eléyìí Tahir Ahmad ìgbà tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ti kó lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì ńgbà yẹn wọ́n ti ń gbé ní London wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn kèfèrí ìwà àwọn kèfèrí yẹn ti wá mọ́ wọn lára ó wá wò pé kóun wá gbé fatuwa jáde níbẹ̀ yẹn pé music wíwọ́ o kò dáa o eléyìí yóò tàbùkù Islam táwọn ń pèpè sí ló bá fò tọpamọ́ fasakata dahron wà náà tọkọ kufron ọ̀rọ̀ burúkú òun náà ni ẹ̀rí tó jáde lẹ́nu yẹn a ó rí ọ̀rọ̀ yẹn a ó rí download lórí site wọn pẹ̀lú àkọlé tí wọ́n kọ pé permissibility of music. Tọ́ba ó ti yé wa nú ọ̀rọ̀ tí a kà yìí wípé ohun tí Bashir àbíkínà gbórúkọ ẹ̀ Tahir Ahmad yìí sọ kó ń gbìyànjú láti ṣe bí ẹni wà láàrin méjì ẹni pé kò sọ music gbígbọ́ di èèwọ̀ fún wọn lóòótọ́ music gbígbọ́ haram nínú ẹ̀sìn Islam fún àwọn tí wọ́n bá kà tí wọ́n sì gbọ́ yé dáadáa ayára pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ náà àdéhùn tó wà ní Sahih Bukhari wípé la yakunanna min ummati aqwamun yastahilluna al-hira wal-khamra wal-ma'azif pé àwọn kan bọ̀ nínú ọjọ́ wọn Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ àwọn nǹkan wọ̀nyí wọ́n sọ di ẹ̀tọ́ fúnra wọn nínú ẹni music eléyìí jẹ́ kó yé wa wípé mímáa gbọ́ music nínú ẹ̀sìn Islam kò bójúmu kò sì dáa music sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ aburú gẹ́gẹ́ bí àwọn onílàákàyè ṣe máa ṣùgbọ́n Bashir Tahir Ahmad ti tiẹ̀ òun ra dọ́gbọ́n sí fatuwa ti tiẹ̀ pé tí yẹn ó bá tẹ̀ gbọ́ music kó máa gbọ́ music tó dáa àwọn music tó dùn ó ní kò sí tó burú nínú yẹn bẹ́ẹ̀ kẹ́ni ẹ̀yẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ń gbọ́ music ní tí kálukú rí pó dáa ó dùn kótákó ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn Islam á rí pé ṣe ló yàtọ̀ lọ́dọ̀ kálukú ntẹ́nìkan rí pé ó tako Islam ẹnìkan rí pé kò tako ẹ̀sìn Islam bẹ́ẹ̀ sì ni Ànábì sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run kọ́ máa ṣe ó ti fòfin lélẹ̀ fún wa wípé ká jìnnà sí gbogbo ìran ohun tí wọ́n ń pè ní music tó bá ti di pé wọ́n ń lùlù wọ́n ń ta piano wọ́n ń ta gìtá nínú ẹ̀ ká sì máa pé kó bá a mú nìyẹn. Ó sì lè jó orin lásán náà kó jẹ́ pé ìsọkúsọ ni ìkọkúkọ ni ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba nìyẹn náà yóò jẹ́ èèwọ̀ kì í ṣe pé musical instrument nìkan ló máa ń sọ orin di haram bí ó ṣe pé content orin fún rẹ̀ gan kó tó kan musical instrument ńgbà míì ó lè jẹ́ ká pè ní halal àbí ká pè ní haram. Bashiruddin Mahmud Ahmad ó tún sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà dáa púpọ̀ òun náà ni wípé nígbà tó ń sọ ìdájọ́ sinimá ó ní wa indi anna min akbari lagwi al-mawjudi fi hadha al-asri huwa sinimá ó ní ohun tá à ń pè ní lágùwù tí Ọlọ́run dárúkọ ẹ̀ nínú Suratul Furqan yẹn tó ní àwọn Ibadur Rahman wọn máa ń jìnnà sí nínú lágùwù tó wà lásìkò ti tòun yìí èyí tó tóbi jù nínú àwọn ìsọkúsọ àwọn erékeré òun náà ni sinimá tẹ̀ ń wò yẹn ó ní fa innaha shay'un mudammirun li akhlaqil qawmi ó nítorí pé ẹ̀rí sinimá wíwò tẹ́ ń wò yẹn ó máa ń ba ìwà ìjọ yòówù tí ìwà ká máa wo sinimá tó bá ti gbajúmọ̀ láàrin wọn ó máa ń ba ìwà wọn jẹ́ ó ń ba ìwà rere jẹ́ fáwọn ọmọlúwàbí kama annaha tuhaddidu amna al-bilad min haythu al-qadaya al-ijtima'iyya ó ní bákan náà ó tún ń ṣe àtakò tó pọ̀ ń ṣe aburú tó pọ̀ fún ìgbésí ayé àlàáfíà àwùjọ. naqulu sadaqta walakinnaka kadhub ohun tá a ma Bashiruddin Mahmud Ahmad sí òun náà ni wípé òpùrọ́ ni káfíìrì ẹni bí ni léyìí tí ò rú wa lójú nítorí pé ọmọ bàbá bú lọ́pọ̀lọpọ̀ bàbá ọmọ bú lòun náà máa ń yà ó sì tẹ̀lé bá bẹ́ẹ̀ lórí ìlànà burúkú tí ó là kalẹ̀ fún wọn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó sọ yìí naqulu sadaqta òótọ́ ló sọ
ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tó jọmọ lẹ́yìn ìjọ Ahmadiyya lásìkò títí wà yìí fatuwa tiwọn òun náà ni wípé kò sí tó burú nínú sinimá ó dà lópin ìgbà tó bá ti jẹ́ so wọ́n á wá máa wá àwọn ọ̀rọ̀ tó já sí pé kò sí sinimá tẹ́ ẹ̀ tí rí túrú ẹ̀ ó pè sí nínú àwọn òfin èyí tí wọ́n ń sọ wípé kí wọ́n ṣọ́ níbi sinimá èyí tí wọ́n bá fẹ́ gbé jáde nígbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ padà rí wípé àwọn tó gbà kéèyàn máa wo sinimá nínú àwọn olórí ìjọ Ahmadiyya yìí náà irú sinimá tí wọ́n padà gbà wọlé àbẹ́yìí táwọn gan fúnra wọn ń wò òun náà ni àwọn sinimá àgbéléwò èyí tí wọ́n ti rìn òhò táwọn obìnrin wọṣọ tí ò balẹ̀ nínú ẹ̀ tí wọ́n sì máa tàbádàlà kòbólà táwọn ọkùnrin àti obìnrin tí wọ́n máa kíṣì ara wọn. ẹ wá bèèrè lọ́wọ́ alámàdílé ni a sọ fún yín pé gba àwọn sinimá àgbéléwò yẹn yóò bá nǹkan kan ní a sọ fún yín pé kò sí láì fi ń bẹ̀ ohun táṣíwájú wọn sọ nìyẹn ọmọ Gulam Ahmad wakana sadiqan fi kalamihi. bákan náà nínú àwọn àtakò èyí tó ń bẹ nínú ìròrí ìjọ Ahmadiyya òun náà ní ọ̀rọ̀ kan èyí tí Khalifa Ahmadiyya yẹn Bashiruddin Mahmud Ahmad tó sọ kí ló wí ó ní iwájú obìnrin ó ní ojú obìnrin anna wajha al-mar'ati awra ó ní ojú obìnrin pé òhò ni walakin al-ba'd yazunnu khata'an ó láwọn ẹlòmíì wọ́n ń rò bẹ́ẹ̀ sì ni èròkèrò ni èrò tí ò wọlé ni anna wajha al-mar'ati laysa bi awra wọ́n ń rò pé ojú obìnrin kì í ṣe òhò yẹn ni pé kò pa dandan fún obìnrin láti bo ojú ẹ̀ ó ní àmọ́ n tó ń mọ̀ ni pé dandan ni fún obìnrin láti bojú ẹ̀ ó ń sọ̀rọ̀ nígbà tó ń ṣe tafsiri Suratun Nur nínú tírà ẹ̀ tó pè ní at-Tafsirul Kabir bákan náà ó tún sọ nínú Suratun Nur ń bẹ̀ yẹn náà wípé ó ní walladhina yaquluna inna al-Islama lam ya'mur al-mar'ata bi taghziyati al-wajhi ó ní àwọn tó ń sọ wípé Islam ò pa obìnrin láṣẹ kó bo ojú ẹ̀ yẹn ni pé kó lo niqab naqulu lahum ọmọ Gulam Ahmad sọ pé àwọn sọ fún wọn pé innal Qur'ana ya'muruha bi ikhfa'i zina al-Qur'an sọ pé kó fi ọ̀ṣọ́ ẹ̀ pamọ́ wal wajhi aktharu al-a'da'i zina ojú tẹ̀ sí ń wò yẹn òun ni ọ̀ṣọ́ bò púpọ̀ òun gan ni ọ̀ṣọ́ obìnrin ẹ rí i pé tàbá kíyèsí ọ̀rọ̀ tí ọmọ yìí ń sọ ń bí yìí ọ̀rọ̀ tí ó bá làkà yìí wọn ni ọ̀pọ̀ náà àfáìsìn sì sọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ tó ní òṣùwọ̀n ni bó tilẹ̀ já sí pé kò sí àpanupọ̀ lórí ọ̀rọ̀ bíbojú obìnrin nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ó dáa púpọ̀ ó sì láǹfààní. وإذا لم يكن هناك حكم بتغطية الوجه فما هي الزينة التي أمرت المرأة بإخفائها فيمكنها مثلا أن تضع على وجهها قطعة رقيقة من القماش أو أن تضع نقابا كما تفعل النساء العربي حيث تكون العيون والأنف مكشوفة ولكن لا يمكن أن يترك الوجه خارج الحجاب. so ọmọ Gulam Ahmad jẹ́ kó yé wa pé kí obìnrin bójú ó ní dandan ni túláàsì ni fún obìnrin láti bójú obìnrin tí ó bá sì ti bójú ó ti ṣẹ̀ Allah subhanahu wa ta'ala. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wọn ṣe ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin ti ṣe Tahiru Ahmad òun tiẹ̀ ó ti kú lábúlé Qadian àti India tí aṣíwájú ẹ̀ ti ń dún nígbà tó ń ṣe fatuwa ilé ìta kàtán yìí òun ti bọ́ sí ìlú ńlá ó ti bọ́ sí ìlú fífẹ̀ nígboro London l'Amẹ́ríkà àtàwọn ìlú ńláńlá tó ń lọ káàkiri ayé ló ń bá fún wọn ní fatuwa wípé kò ní kò sí tó burú bẹ́ẹ̀ pé obìnrin ẹnu tí Ọlọ́run ní kí obìnrin kó lò òun náà ni gẹ́gẹ́ bó ṣe wà nínú lórí wẹ́bsáìtì Ahmadiyya ẹ̀ bá ń bẹ́ẹ̀ wọ́n sọ síbẹ̀ pé ó ní onzuru as defined minimum Islamic pudar wọ́n ní aṣíwájú àwọn tí í ṣe onzuru yẹn ní khalifa jọ Ahmadiyya ni wọ́n ń pè ní onzuru nínú lóga urdiya ó sọ wọ́n ló ti jẹ́ kó yí àwọn wípé minimum Islamic pudar yẹn ni pé èyí tó kéré jù nínú ìmúra obìnrin nínú ẹ̀sìn Islam as wearing a loose fitting outer garment òun náà ni pé kóbìnrin wọ aṣọ kan tí ó jẹ́ gown tí ó sì balẹ̀ tí kò sì lẹ̀ máa ra and a head scarf kó sì fi scarf sórí ẹ̀ kó lo hijab sí orí ẹ̀ ó ní the face may be uncovered wọ́n lè ṣí ojú sílẹ̀ but without makeup ṣùgbọ́n ká má kó makeup sí this is adequate for sisters new to Islam ó lè ilé ìmọ̀ níwọ̀n bá ó sì tó fún àwọn obìnrin tí wọ́n sì jẹ́ obìnrin tuntun nínú ìtàn ẹ̀sìn Islam àbáwọn obìnrin tuntun tí wọ́n ṣẹ̀ gba ẹ̀sìn Islam and may be used by others ó ní ẹni tó bá tún fẹ́ náà tún lè ṣe é bẹ́ẹ̀ náà ó ti mọ níwọ̀n bá bẹ́ẹ̀ yẹn who are unable to use the complete burqa yẹn ni pé àwọn tí wọ́n láǹfààní àti lo ìjáàbù wọn lálò kanlẹ̀ kí wọ́n tún lo ìbòjú pẹ̀lú ẹ̀ ó lélẹ̀ tó ń sọ yìí ó ti tó ó ti hàn sí wa níṣẹ́ pé n tó ń sọ náà ni pé nìkọ́ọ̀bù lílò kì í ṣe dandan nínú ẹ̀sìn Islam kóbìnrin lo aṣọ tó balẹ̀ kó sì fi ìjáàbù níwọ̀n bá sí orí ẹ̀ eléyìí la rí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń lò nínú ọjọ́ Ahmadiyya lẹ́nu kódà tàbá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ hijabu yìí nínú tó ṣe ní láàánú púpọ̀ ni pé ìjọ Ahmadiyya nínú tí wọ́n kà kún púpọ̀ náà lọ́rọ̀ hijabu tẹ́ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin Ahmadiyya ẹ̀ rí i pé tí wọ́n ń wọ̀ kò pé
àwọn òfin ẹ̀sìn Islam tí àwọn aṣíwájú wọn yìí ń kalẹ̀ á rí pé kò pè sára èyí tó pọ̀ jù nínú àwọn ìmúra àwọn obìnrin wọn kódà tó fi dórí àwọn obìnrin tí wọ́n lè pè ní rọ̀yísàtù lájínàtì ìmá àwọn ìmá ìlà tó fi dórí àwọn tó jẹ́ olórí àwọn obìnrin wọn nígbà tí wọ́n bá ń wá àwọn programs wọn lórí MTA àtàwọn ibòmíì náà á rí wípé lílo ìjáàbù kódà fún àwọn àgbààgbà àwọn tó jẹ́ onímọ̀ jùlọ nínú àwọn obìnrin wọn kò tó nǹkan ó kéré púpọ̀ kò sì fulfill àwọn òfin tẹ́sí Islam gbé kalẹ̀ fún tá à ń pè ní hijab táwọn aṣíwájú wọn yìí náà ṣàlàyé léyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ hijab yìí ó wà nù tí ìjọ Ahmadiyya fọwọ́yọ̀bọ gẹ́mú wọ́n yìí sì le wọ́n yìí mú lele lórí ọ̀rọ̀ hijab àtọ̀rọ̀ ọrùn gba àtọ̀rọ̀ ṣòkòtò nígbà tó bá wù wọ́n á ṣe tó bá wù wọ́n lè fi sílẹ̀ kí wọ́n má ṣe nígbà tí tìmẹ́yìn sọ pé wọ́n níyàwó ẹ̀ pé ẹlẹ́hàá ni ọ̀dà ń bọ́ lọ́wọ́ kórun gbọ̀n ẹ̀ sí nísìnyí ó ti dànù ọ̀sọ̀ọ̀sẹ̀ àbóṣoṣù òun náà ló ń yọ ọbẹ̀ tí irùngbọ̀n tó bẹ̀rẹ̀ sí ní yanjú ẹ̀ yóò yọ abẹ́ tí yóò mú kúrò ń bẹ̀ ọ̀dà ń bọ́ ló fi yẹn sí nítorí kíni tọ́ba nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tán sì rí pé àṣẹ tó pa ó pàtàkì láti tẹ̀lé bí àwọn aṣíwájú ẹ̀ ṣe tẹ̀lé Ghulam Ahmad Bashir Mahmud Ahmad Hakim Nuruddin Tahir Ahmad Nasir Ahmad kódà tó fi dórí wọn zoro èyí tó wà ń bẹ̀ nísìnyí khalifa wọn ìkarùn tí ṣe Masrur Ahmad gbogbo wọn náà ló ń ṣe súnà irùngbọ̀n wọn sì ń gbìyànjú láti àjẹsù ṣòkòtò wọn níbo ni Saheed ti mẹ́yìn lọ tí òun ò lè tẹ̀lé ìmọ̀nà ànábì sallallahu alaihi wasallam àbí at least kó tẹ̀lé ìmọ̀nà àwọn aṣíwájú ẹ̀ ọlọ́ni bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe rí náà professors nínú àwọn onímọ̀ tí wọ́n study ẹ̀kọ́ ẹ̀sìn Islam àbí èdè lárúbáwá wọn kì í ka gbogbo àwọn kan wọ̀nyí kún bẹ́ẹ̀ sì ni kò bójúmu bẹ́ẹ̀ sì ni kò dáa tó bàbá rí ànábì á rí pẹ̀lú sóra ẹ̀ á ti rí pẹ̀lú orúngbọ̀n ẹ̀ tó gùn òjíṣẹ́ Ọlọ́run tó wá múlẹ̀ lórí ẹ̀ pẹ̀lú pé ó pa àwọn mùsùlùmí láṣẹ pé ẹ ṣe súnà yìí kò wá dáa ká ànábì pani láṣẹ kó dìdí sọ̀rọ̀ lórí nǹkan kan pàtó kéèyàn sì ní kápá láti ṣe kó filẹ̀ láì ṣe torí pé Yorùbá ní igbá ògún òṣòlóko èèyàn ló sọ gbádọ̀gún èyí tí ó wá di ti irùngbọ̀n wá wọ academic environment má lè níyẹn ọwọ́ ta ni ọ̀rọ̀ náà ti wá ta ni ká bi ẹ̀yàn ọmọ ìyá wa ẹ jẹ́ ká padà sí ìdílé ànábì sallallahu alaihi wasallam bó tilẹ̀ wù kí àwọn àṣẹ tó pa wá nínú súnà kó ma tá a sì lágbára láti ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká rí i pé a ò fi ilẹ̀ láì ṣe ohun tó dájú náà ni pé lọ́dọ̀ gbogbo al-a'immatul arba'a ìmáàmù Abu Hanifa ìmáàmù Malik ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad bin Hanbal gbogbo wọn lórí fífi irùngbọ̀n sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀ranyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwì wọn náà gbogbo wọn náà lórí irùngbọ̀n fífi sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀ranyàn àwọn tí ohun wọn lọ sẹ́yìn díẹ̀ jù ńlẹ́ni tó rí fífa irùngbọ̀n sí makiru yẹn ni pé kò bá mu tó kò bá mu ó yá ó ta ko sunnah Nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó túmọ̀ sí pé gbogbo wọn òun náà ni wọ́n pèpè sí di nínú irùngbọ̀n kì í ṣe ìtì àṣà tá a kálẹ̀ ní nísìn tẹ́lẹ̀mí yóò máa sọ pé irùngbọ̀n wọn nǹkan kanú ẹ̀sìn Islam kò lè múyàn wà àlùjánnà kò múyàn súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò múni jìnnà sọ́lọ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ burúkú nìyẹn Ọlọ́run má jẹ́ kí ṣètọ́nù máa gbẹnu wa sọ̀rọ̀ àmín. bákan náà nú àwọn àtakò èyí tó ń bẹ nínú ọ̀rọ̀ Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ òun náà ni wípé nígbà míì á rí i pé Ghulam Ahmad yóò fi mọ̀jísà àwọn ànábì Ọlọ́run yóò fi rinlẹ̀ wípé ó ṣẹlẹ̀ lóòótọ́ ìgbà míì sì ń bẹ yóò takò mọ̀jísà àwọn ànábì Ọlọ́run yóò ní kò ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ nínú káṣífù ni gẹ́gẹ́ bó ṣe sọ wípé ìtàn pípa ọmọ pípa Ismail nígbà tí Ibrahim fẹ́ dúnbù ẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run lójú ayé ó ní kò ṣẹlẹ̀ lójú ayé wípé inú vision lásán òun ló wà lẹ́yìn tó ti yapa sí ti gbogbo àwọn àfáà mùsùlùmí ohun tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀. bákan náà Ghulam Ahmad al-Qadiani tó ń takò ìrìn àjò ànábì wa sallallahu alaihi wasallam èyí tó ṣe lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run èyí tí ó jẹ́ kó yé wa níbẹ̀rẹ̀ suratul Isra Quran chapter 17 Ghulam Ahmad sọ pé ànábì ò ṣe ìrìn àjò náà pẹ̀lú ẹ̀mí àtàrà bí ó ṣe pé ṣe ló wáyé nínú kashfu ó wáyé nínú vision fún ànábì sallallahu alaihi wasallam pé ó travel lọ sọ́run Ọlọ́run ọba àdékẹ́ ọlá sì fún ọ ní ìrun wákàtí 5 èyí tàǹkì. Hani Tahir ustaz Hani Tahir kó tó di pókó náà jọ Ahmadiyya òun náà ní àwọn wèrèwèrè tó pọ̀ bẹ́ẹ̀ yẹn lára gan pẹ̀lú wípé ó ń sọ àwọn ọ̀rọ̀ kan ó ní wàyàrú ó sọ wípé náà programs kan tó ó ní wà yuraddu al-hadithu in kana kalaman tawilan la yahmil ayya ma'na ó ní bẹ́ẹ̀ sì nínú tí ó mú yàn reject hadith ẹ̀rí Hani Tahir ló ń sọ̀rọ̀ yẹn pé èèyàn lè reject àwọn hadith ànábì kan ó ní èèyàn máa ń reject àwọn hadith ànábì nígbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó kàn gan ni tí ò ní túmọ̀
ẹ̀rí àdìsí ànábì náà nìyẹn o ó ní nígbà tó bá já sí pé ọ̀rọ̀ kan tó kàn gùn ni kò ní ìtumọ̀ wala yustafadu minhu shay'un káàbá ráǹfààní kankan dì múnú ẹ̀ farasulu munazzahun anil qili wal qali wa ida'ati al waqti fi aqasis la ma'na laha torí pé ànábì yóò ń ṣe pìtàpìtàn tí ó máa wá wéṣẹ̀ àsìkò síbi à ń pa àwọn ìtàn tí ò nítumọ̀ wa dhalika ka riwayati taliya á ní tọ́ ìrọ̀wá fún alápèjúwe inú àwọn àtàwọn ní ò nítumọ̀ òun náà ni àdìsí kan tó ń bẹ nù Sahih al-Bukhari wọ́n ní ànábì sallallahu alaihi wasallam salla ar-rasul sallallahu alaihi wasallam salata as-subh thumma aqbala ala an-nas faqala bayna rajulin yasuqu baqaratan ó ní pé ńgbà tá ànábì kírun àsùbá tán ní àárọ̀ ọjọ́ kan ló bá kọjú sáwọn èèyàn ló bá ń sọ fún wọn wípé arákùnrin kan náà wọn tó ti ṣíwájú náà wọn ẹni ṣíwájú Ọlọ́run fi mọ̀ wọn wípé ńgbà tí arákùnrin yẹn tó ń da màálù rẹ̀ lọ izrakibaha ló bá gun màálù náà ó mú ogun ó jókòó sẹ́yìn fadorabaha ló bá nà pé ó yá kó gbéra ńlẹ̀ ó ní kó gbéra kó máa gbé òun lọ faqala tí ní màálù bá sọ pé màálù bá sọ̀rọ̀ inna lam nukhlaq li hadha wa innama khuliqna lil harth ní màálù bá ní wọ́n dá wa fún ká máa gùn wá o ṣe ni wọ́n dá wa fún kí wọ́n máa fi wá ṣiṣẹ́ oko faqala an-nasu subhanallah làwọn èèyàn bá sọ pé subhanallah baqaratun tatakallam màálù ń sọ̀rọ̀ faqala lànàbí bá sọ pé fa inni u'minu bi hadha ana wa Abu Bakr wa Umar wa ma huma sọlá níbi sallallahu alaihi wasallam bá sọ fáwọn sàhábà wípé sẹ́rí tó ṣẹlẹ̀ yẹn èmi nígbàgbọ́ nú ẹ̀ Abubakar náà nígbàgbọ́ nú ẹ̀ bẹ́ẹ̀ sì ni Umar náà hánì Tahiru ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn àwọn ọ̀rọ̀ tá a sọ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí ò bá làákàyè mu tó yẹ sí pé irú àdìsí yẹn bá ti rí irú ẹ̀ ó yẹ kí yẹn reject ẹ̀ dànù yẹn ni wípé ó ń sọ fún wa pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn kàwárí kò làwọn àdáàsí báyìí àwọn nǹkan tí ò lọ pẹ̀lú ń tààmà ni pé màálù kì í sọ̀rọ̀ tọ́ba rí i pé nú àdìsí kan ànábì wa sọ pé màálù ń sọ onírú àdìsí bẹ́ẹ̀ ká reject ẹ̀ dànù àgbọ̀dọ̀ gbà á sẹ́rí ọ̀rọ̀ tí hánì Tahiru sọ yìí òpònú ló yà ń gbà yẹn ni kó tó di pé Ọlọ́run bá tọ́ sọ́nà alhamdulillah Ọlọ́run kó ṣàlékún tọ́ sọ́nà fún ló fi jásí pé ní abá ń jẹ́ àmàdí ọpọlọ ẹ̀ ó ṣe é ṣe kó jásí pé àtẹ́lẹsẹ̀ òun náà ni yóò wà ní tí hánì Tahiru sọ ni Ọlọ́run reject àdìsí yẹn tó níwèé jásí pé nù Bukhari nítorí pé màálù ò gbọdọ̀ sọ̀rọ̀ ó ti di àṣàjọ àmàdíyà wọn á máa ṣe náfíù mùjísàt àwọn ànábì Ọlọ́run wọn á sọ pé kò rí bẹ́ẹ̀ táwọn nìkan báyìí ṣẹlẹ̀ wọn ni kò ṣeé ṣe Ibrahim ò fẹ́ dúnbú ọmọ ẹ̀ pẹ̀lú ọ̀bẹ kọlọ̀ tó wá parẹ́ pẹ̀lú àgbò wọn ni kò ṣeé ṣe ipò kan rí inú vision lásán ni wọn là nábì ògùn sámà lọ àtòríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì náà tí wọ́n máa ń sọ lọ́dọ̀ wọn ẹ jẹ́ wá wò kí ni Ghulam Ahmad sọ ọ̀rọ̀ tó fi Ghulam fẹ́ sọ yìí inú tírà Haqiqatul Wahyi page 24 ó wà nínú ọ̀rọ̀ tá a lè fi ṣe èsì fún hánì Tahiru èyí tó wí kòtòkòtò yẹn Ghulam Ahmad sọ pé kazalika tuhabu uzunuhu ó ní tí yẹn bá ń súnmọ́ Ọlọ́run tán dáadáa Ọlọ́run wà fún etí ẹ̀ ní quwwatun lisama'il maghibat onítọ̀hún yẹn etí ẹ̀ ó ní agbára láti máa gbọ́ àwọn ohun tó pamọ́ yóò máa gbọ́ kọ̀kọ̀ àwọn ohun tẹ́lùmí ò gbọ́ látara kó ti dẹni Ọlọ́run nípa ń fa tẹ̀sùbá abẹ́rẹ́ wérewére fàfi kẹsìrì min al-ahyan ó ní lọ́pọ̀lọpọ̀ ọgbà yasma'u sawta al-malaika ẹni tó súnmọ́ Ọlọ́run tó ti wọnú ilé Ọlọ́run lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí yóò máa gbóhùn àwọn màláíkà wayatma'innu bisama'ihi fi halati al-ittirab tó bá ti gbọ́ ohùn àwọn màláíkà yìí ọkàn yóò bá tún balẹ̀ nígbà táyẹ̀ bá ń já tẹ́lẹ̀ wal aqrabu min zalika an yatanaha ilayhi ahyanan sawtul jamadat ó nínú tó tún ṣe nílé nínú tó tún jẹ́ ìmọ̀jú ni pé irú ẹni tó bá ti ń súnmọ́ Ọlọ́run yìí yóò máa gbọ́ ohùn àwọn nǹkan bọ̀rọ̀ gidi bí òkúta àwọn ẹ̀dá tọ́lọ́run dá yóò máa gbọ́ ohùn wọn bí ilẹ̀ yóò máa sọ̀rọ̀ yẹ̀pẹ̀ yóò máa sọ̀rọ̀ yóò sì máa gbọ́ ohun tí yẹ̀pẹ̀ ń sọ abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn wan nabatat yóò máa gbọ́ ohun tí àwọn koríko ń sọ àwọn irúgbìn wal hayawanat yóò sì máa gbọ́ ohun táwọn ẹranko ń sọ Ghulam Ahmad sọ wípé àwọn táwọn bá ti súnmọ́ Ọlọ́run táwọn bá ti di ẹni Ọlọ́run bí àwọn ṣe máa ń padà rí nìyẹn àwọn á ti graduate dáadáa ọ̀nà àwọn ti jìn nínú à ń súnmọ́ Ọlọ́run ẹ̀rí kó fi eléyìí rinlẹ̀ pé ó ṣẹlẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ló sì ń tako mùjísà àwọn ànábì Ọlọ́run ó sì kára ẹ̀ àtàwọn tí wọ́n bá jẹ́ wòlíì dẹ̀dẹ̀rin bíi títí ẹ̀ náà wípé àwọn máa gbọ́ ní tí àwọn ẹranko ń sọ àtàwọn nǹkan bọ̀rọ̀ gidi bíjọ Ahmadiyya ṣe ronú òun náà lè rí yìí wọn ó da àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nípasẹ̀ àwọn ànábì ẹ̀ wọn á dà sẹ́gbẹ̀ẹ́ kan wọn á ní kò rí bẹ́ẹ̀ pé mẹ́tàfọ̀ lásán ni wọn á wá mú àwọn táwọn bá nígbàgbọ́ nú ẹ̀ wọn á fẹ́ ká gbà wípé lóòótọ́ ni nǹkan yẹn ló máa ń ṣẹlẹ̀ àbí ló ṣẹlẹ̀ nínú àwọn irú àwọn ọ̀rọ̀ tó jọba yìí náà èyí tá a tún rí mú nínú ìròrí ìjọ Ahmadiyya òun ni pé inú prógrámù kan hánì Tahiru àti Muhammad Sharif tí wọ́n jọ jẹ́ àfáàgbà nínú ìjọ Ahmadiyya tàjẹ́ Lárúbáwá ní Palestine gbàdán ṣe wọ́n ń fi ìtumọ̀ tí mùsùlùmí al-sunnah wal jamaa tí wọ́n fún wa fadaynahu bi dhibhin azim àyà tó wà ní suratu Saffat àyà 107 ìtumọ̀ tí al-sunnah ń fún àyà yìí ó náà di wípé ńgbà tí Ibrahim fẹ́ dúnbú ọmọ ẹ̀ ó fẹ́ dú lójú ayé gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run lọ́lọ́run wá fi àgbò ló fi pààrọ̀
ọmọ náà fún anabi Ibrahim pé kí a má pa ọmọ ṣọdún mọ́ kábẹ̀rẹ̀ sí ní pa àgbò látijọ́ náà. ìgbà tí àwọn méjèèjì tí mo sọ yẹn àfa Ahmadiyya méjèèjì yìí hani Tọ́hìrù yẹn náà sì wà nù ó wà ní dédé nígbà yẹn. ìgbà tí wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yìí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn wọ́n fi tafsiri Ahlus-Sunnah wal-Jamā'ah àti gbogbo mùsùlùmí yòókù wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. nígbà tá a sì ti mọ̀ pé àṣà wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tú Al-Qur'an yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ní tútú tí ó yàtọ̀ fún èyí tí àwọn sàhábà gbọ́yé àtàwọn ẹni rẹ̀ tí wọ́n rìn ní orí pa wọn. ìjọ Ahmadiyya máa fi hàn sí gbogbo èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà wípé àwọn nífẹ̀ẹ́ Ọlọ́run àwọn sì nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ tí ẹnìkan ò tún lè ní sí àwọn méjèèjì tí awi yìí yẹn Allah subhanahu wa ta'ala àti Ànábì wa sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ tẹ́nìkan ò tún lè ní sí wọn. ìjọ Ahmadiyya ń gbà tí àwọn méjèèjì mo sọ yìí Muhammad Sharif àti Hani Tahir ń gbà tí làákàyè ń dààmú wọn tí wọ́n ń fi tafsiri Ahlus-Sunnah wal-Jamā'ah àti gbogbo àwọn afọ́ ní tafsiri tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n gbàgbé wípé Ghulam Muhammad tó jẹ́ ànábì wọn kí ló sọ. wọ́n gbàgbé wípé Ghulam Muhammad ti sọ́nù tíra tó pè ní tíra at-Tabligh ní page 49 bẹ́ẹ̀ ó ní arā'u fi ar-ru'ya bi tariqi at-tamassuli annahu ó ní Ọlọ́run fi hàn ànábì Ibrahim pé lójú oorun bí nǹkan tí yẹn ní lálàá tó wá dàbí ẹni pé ó ń ṣẹlẹ̀ lójú ayé ka annahu yazbahu waladahu al-aziz qurbanan lillahi ta'ala á fi hàn wípé ó dàbí ẹni pé ó ń dúnbú ọmọ ẹ̀ Ismail léyìí tó fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run wa ma kana ta'wiluhu illa dhabhu al-kabshi la dhabhu al-waladi. Ghulam Muhammad sọ wípé ìtumọ̀ aláyàn náà ni pé a ti kọ́ pé yóò dùnbú àgbò ni kì í ṣe pé yóò dùnbú ọmọ ẹ̀. a rí i pé ọ̀rọ̀ àwọn méjèèjì tá a wí wọ̀nyí ṣe ló ń takò ọ̀rọ̀ Allahu ó ń takò ọ̀rọ̀ Ghulam Ahmad tí í ṣe ọ̀gá wọn. eléyìí tọ́ka sí nínú àwọn àtakò èyí tó máa ń bẹ láàrin àwọn ọ̀rọ̀ tí ìjọ Ahmadiyya ń sọ ìjọ tí wọ́n ń takò ra wọn láàrin ara wọn báyìí. tí Ghulam Ahmad sọ pé òun wáyé láti wá tún gbé gbogbo ìyapẹnu tó wà láàrin àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam mọ́ kúrò ńlẹ̀ ṣé ń jọ tó ti wá lọ ṣé kò sí ìyapẹnu mọ́ lórí àwọn masail. so a rí wípé ìjọ yìí ṣe nǹkan kan bí ó ṣe ìjọ ẹlẹ́tàn àbí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó níbi aburú ẹ̀tàn wọn kó sì bá a tọ́ wọn sí ojú ọ̀nà tí ó dúró déédé èyí tó tọ́rọ̀ rọ̀ aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.